wa rasuluhu. bá a fọ bá jẹ́ àfa yọ sọ tí ọba sọ yóò mójú kò ní retí owó lọ́dọ̀ yẹn kò ní retí owó ló fi já sí pé nínú ntáwọn afa gbọ́dọ̀ kọ́kọ́ sáré tọ́ba máa ṣe dáwà tó ṣe wá sí sáré ọ̀nà tó máa gbàjẹgbà mu tí ò ní bùkátà sí yàn òdodo nìyẹn o gbogbo afa tí ọba ti lọ́nà tí ó gbàjẹgbà mu tó ṣe pé àwọn kan ó mu wá ní ọmọ fi jẹ ní ọmọ fi mu kò ní lè sòdodo mọ́ tọ́lá àwọn tí ń fún yẹn níjọ́ tọ́rọ̀ bá kàn wọ́n yọ da kọjá ni yọ da kọjá ni anabi Dawuda wẹ́dà ni kò tó lè má jẹ́ anabi Adama àgbẹ̀ ni kò tó lè má jẹ́ anabi Nuha káfíńtà ni kò tó lè má jẹ́ anabi wa Muhammad ọ̀daràn jẹ́ ó ṣòwò kò tó lè má jẹ́ anabi gbogbo àwọn afa lánàá wọn ní sẹ́ lọ́wọ́ afa katibi afa onísọ́nà afa aláwọ̀ afa aláṣọ bí wọ́n ti ń jẹ́nu àwọn òjòkó di pé wọ́n ń gbé bọ̀ fún ìlàjì afa àti dolóṣèlú olódò mọ sọ fún yín o tó yẹ kébi táwọn olóṣèlú bá fẹ́ ni wọ́n ó ṣe kínni wọ́n ó pè wọ́n ní pé ibi tá ń lọ rèé o ibi tá ń lọ rèé lọ́yọ̀ state wa yìí Ọ̀ṣun state wa yìí Lagos state wa yìí ibi tá ń lọ nìyẹn afa àṣẹ gbọ́ wọ́n dẹ̀ ti sa àwọn kan bọnú láàrin wọn tí wọ́n máa lò wọ́n fáwọn tó kù ọlọ́mọ jìn sí ibú. so irú nǹkan bẹ́ẹ̀ yẹn rìsọ́ọ̀tì ẹ̀ ní bínú ọlọ́run sínú ìlú torí irú nǹkan bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe bínú sáwọn Bani Israel tọ́lọ́ ní lu'ina alladhina kafaru min Bani Israila ala lisani Dauda wa Isa ibni Maryama dhalika bima asaw wa kanu ya'tadun kanu ẹ̀yin tẹ́ bá ké náà sọ́rfún náà yà fa ẹ wáyà yẹn ńgbà tọ́lọ́wọ́n bá ń sọ bọ̀ ẹ wáyà tàkọ́kọ́ yẹn ó ní lu'ina alladhina kafaru min Bani Israil ala lisani Daud wa Isa ibni Maryam dhalika bima asaw wa kanu ya'tadun nígbà tó fẹ́ máa yà kejì wá ò sí mbẹ̀ ọkàn ní kánú la yatanahawna an munkarin fa'aluhu kí ni òjò sí wáwò mbẹ̀ torí pé n ti ń sọ̀bọ̀ náà ìtumọ̀ ẹ̀ lélẹ́yìí ìtumọ̀ ẹ̀ ni pé dhalika bima asaw wọ́n ṣe lọ́hùn wa kanu ya'tadun àti pé wọ́n kọjá àlà ìkọjá àlà yẹn ni ìtumọ̀ ẹ̀ ni pé la yatanahawna an munkarin fa'aluhu badalun wa mubaddalu minhu ọ̀nà ń pè ní badal wa mubaddal minhu láàrin méjèèjì kò ní sí àtúfò láàrin wọn tabani Abubakar tabani Muhammad ibn Idris ibn kìnìkan amada kọlọ ní àní fi wá sí tábà tó wà mọ́kọ̀ ẹ̀ wá nísìn bí ká sọ pé Imran Abdulmajid Eleha Sheikh al-Faqih Sheikh al-Faqih náà ní jẹ́ Imran Abdulmajid Eleha máa majid lẹ́la ní jẹ́ Sheikh al-Faqih kò ní sí wàhùn láàrin ẹ̀ sẹ́rí wa kanu ya'tadun wọn kọjá àlà ìkọjá àlà yẹn náà ni pé la yatanahawna an munkarin fa'aluhu iṣẹ́ ẹbú tí wọ́n bá ṣe wọ̀nyí kọ́ fúnra wọn pé ṣe ẹbú rẹ̀ ẹ má ṣe mọ́ o àìkọ́ṣẹ́ ẹbú fún yàn ìmọ̀ àfàbínú ọlọ́ni tíṣẹ́ ẹbú bá ń ṣẹlẹ̀ níbì kan tí ọba wa sẹ́ni tí ọkọ̀ iṣẹ́ ẹbú yẹn ìbínú ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ lórí gbogbo ẹni rí àtẹni bú tọ́wà ń bẹ̀ mo ṣe máa yà wá lẹ́nu pọ́lọ́ ń sọ pé ní la yadurrukum man dalla idha tadaytum la yadurrukum ẹ méjì ó kó nira báyìí man dalla ẹni tó ti sọnù idha tadaytum bẹ́yìn bá mẹ́nà kí ni tuma ayà wọn ni pé ẹni tó sọnù ti ń sàyè dá bẹ́ẹ̀ bá sí lọ́wọ́ àyè dáhùn bí nira àyè dáhùn bá dé ẹ̀yin tẹ́ ẹ mẹ́nà yóò kó bẹ́yìn náà ẹ jẹnu yàrá anabi wa Muhammad ó jẹ́ kó yé wa pé jihad tó lágbára jù òun ni qawlu haqqin inda sultanin jahir kásòdodo lọ́dọ̀ ẹni tí ó jẹ́ ọba aṣíwájú tó wá jẹ́ oníjàmbá àásòdodo fún ni jihad ni àwọn àfáà ló ní o àwọn àfáà ní ọmọ sòdodo àtàwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì
á dàkọ̀ àwọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì torí àjọ ń bẹ́ ń lu náà ni àwọn àfáà ṣọ́ọ̀ṣì àtàwọn àfáà mọ́sálásí báwọn eléyìí òun bá ti da ìlú ọ̀dà àwọn àfáà ṣọ́ọ̀ṣì àwọn àfáà mọ́sálásí bí wọn bá ti dá mọ́ ìlú ò lè dá bí ọlọ́wọ́n bá sì sọ̀kalẹ̀ yóò kárí gbogbo èèyàn náà ni mo rí tàn ká gbọ́ mo rí kà mo rí tàn ká gbọ́ mi ò rí kà àmọ́ àwọn àyà tó sọ pé tàn orí bẹ́ẹ̀ nírú àwọn àyà tí a ń tú yìí àtàwọn àyà míì náà tó sọ̀kalẹ̀ anabi Musa alayhi salatu wa salam ọlọ́run fẹ́ bínú sí àwọn ìjọ kan láyé Musa ọlọ́run wa ẹni rẹ̀ ń bẹ́ẹ̀ ní ibú bẹ́ẹ̀ nígbà tó ọlọ́run wá sí gbogbo wọn pátápátá ọlọ́run wá pa wọ́n rẹ́ Musa wá ní wọ ọlọ́run ẹni rẹ̀ ń bẹ ní àárín wọn kí ló tó pa ogun wọn rẹ́ ọlọ́run wá fún Musa lésì Musa wá sùn nígbà tí Musa sùn lálẹ́ ẹjọ́ náà kankan yín wá ta bí kankan yín ti wá ta lọ́wọ́ jí ó wà wọlé lẹ́ báyìí lọ́wọ́ rí kankan yín tó tò báyìí wọ́n tó sẹ́mi pé àwọn èrún mọ́ ó di pa Musa bá fọwọ́ pa ogun wọn lọ́wọ́ yìí ọlọ́wọ́ ni ìwọ Musa ó sì pa àwọn kòkòrò mi ọlọ́kan ta mí láàrin wọn ni bá ti pa yìí tí kò fi yókù lẹ̀ Musa bá ní kọ́ lọ́wọ́ fèrè jẹun ọlọ́run yẹn sọ pé ayọ́ alladhina amanu ittaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa ẹ bẹ̀rù fìtínà bí fìtínà ọba dé àwọn tí wọ́n bá dá fìtínà lẹ nìkan kí ó jìyà rẹ̀ mọ́ ṣé ẹ rẹ àwọn tí wọ́n ń ṣe lọ́hùn bí àwa tá a bá ṣe lọ́hùn tá a bá kìlọ̀ ẹ̀ṣẹ̀ fáwọn tí wọ́n ń ṣe ọlọ́hùn ọba bí ẹ̀ṣẹ̀ ọba dé àjọjẹ ni ọlọ́hùn ò ní fìyà jẹ wọ́n kó fà wálẹ̀ ọlọ́hùn ò ní fìyà jẹ wọ́n kó fi wálẹ̀ ló fi jásí pé àwa àfẹ́ sìn gbogbo ntí ọba ṣe wá tà nílé sòdodo àṣàkíyèsí rẹ̀ wọ́n pe mítìnì lẹ́kọ̀ọ́ wọ́n pe mítìnì ìmáàmù Èkó pe mítìnì ìgbà tó ṣèlú yìí ń bọ̀ ní tuntun tí èyí ti di pé wọ́n ń ṣe mìíràn tí ń ṣe yìí nísìn wọ́n wá ní àwọn olóṣèlú pa àwọn nǹkan ìgbà òótọ́ àwọn amúmọ̀ra wa ibẹ̀ mo ti wá sọ́njọ́ náà pé ọ̀rọ̀ tí mo sọ conference mo ti sọ́là ní gbogbo àfa Lagos State ẹ má rò pé ti conference jẹ́ èyí tó tóbi mo ní gbogbo ẹ̀yà àfa Lagos State lẹ́wọ̀n bàbá ẹ̀ má mọ ogun yín lẹ́wọ̀n ń bí níta ń bá ń ṣe tá a fi ní ìtumọ̀ lọ́dọ̀ àwọn olóṣèlú ní ẹja tún ṣe àwọn àfa àti kọjá ńlẹ̀ Yorùbá tá a bá láyé tí wọ́n ní ìtumọ̀ tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n dúró tọ̀rọ̀ tí wọ́n sọ tọ́lọ́hún sì dúró tí wọ́n lérí ẹ̀ tí wọ́n ò sì jẹ́ nínú bàjẹ́ tí ìwà bá wọn tí wọ́n fi lọ́ọ́ bọ́lọ́hún inú wọn ni Sheikh Adam ntọ́ba sọ ni ó sọ ibẹ̀ ni ó sì dúró kò sì ṣe fowó tán kò sì fi yìí kan tán wọ́n bá pè é lóhùn ọ̀wá ọba sì fún lórí olórí wọn bínú pọ̀ wọ́n fẹ́ mo ní kílódé táwọn ò lè dúró bẹ́ẹ̀ mo wá ń sàlàyé pé ká ní ìbádà wa tá à ń ṣe fọlọ́n lọ́ba kù díẹ̀ káàtó káfikún kọ́lọ̀ lè da ọ̀wọ̀ bù wá ní ara kálówó kan là bá ń gbà lọ́wọ́ àwọn èèyàn wọ̀nyí ẹ má jẹ́ àgbà mọ́ ká lè lọ́wọ́ ká lè bá wọn sòdodo ọ̀rọ̀ ẹnìkan ṣoṣo ló kó wa sí wàhálà pásítọ̀ ẹ̀yọ̀ kan lọ́bẹ̀ nìkan sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ kó gbogbo àwọn àfa gbogbo àfa Lagos State sínú wàhálà làwọn ronú ẹnìkan ni wa náà tẹ̀sí ìfọ̀ tá a bá wúwo síbẹ̀ kọ́ ni ẹnìkan ni tiwa náà tẹ̀sí ìfọ̀ tí ò ní di mítìnì táwọn náà bá nítumọ̀ ẹnìkan ṣe sọ̀rọ̀ láàrin àwọn kírísítẹ́nì tí ó kó dídí stéètì sí wàhálà táwọn afọ máa fi rí lórí táwọn máa fi kòlókun táwọn máa ṣe mítìnì tí ó ẹnìkan náà gbọdọ̀ sọ̀rọ̀ láàrin tiwa náà kí wọ́ wàhálà ni àmọ́ tàdé olú ẹ̀ tí ó sọ. so ká ní ìmánì wa lọ́ba kù díẹ̀ káàtó aláti tún ìmánì sí ká lówó bá ní ká mójú kò ń bí owó ayé àtàwọn owó tá a máa gbà níbì kan tí ọmọ kódọ̀ tí wàá bá wa ìdákọ̀ ẹnìkan ká òkè gbọ́ mi yé o gbogbo àwọn àfa àpáta kọ́dọ̀ èmi náà ń kóra mi mọ́ wọn kálukú ọ̀rọ̀ máa lọ fọ rẹ̀ mọ́kànlá wọn fọ kó wa mọ́ àmọ́ àìtí òṣùwọ̀n tó yẹ káwọn àfọ wọn ń èsè kínní wọn yè wọn níbi kan sòdodo ọ̀rọ̀ èwo ni kéèyàn ṣe wáàsí kẹtùn máa fóònù pé wáàsí ń le jù ìṣe le jù sòdodo kọ́ ni nígbà míì wọn ni ẹ mọ́ pàfẹ́ lé àwa bẹ́ẹ̀ o yíma tó lọ yìí wọ́n ti pè mí wọ́n lè mí kí n lọ láwùsá mo sì ní pẹ̀lú ògùn ọlọ́run wà wọ́n bá tún tẹ́sí mẹ́sẹ̀jì pé wọ́n ní gómìnà ni mọ́ wà
àwọn onítọ̀ àti gbọ́ àjòkó àbí tọ̀ ẹ wáyà tí ní kéèyàn òjòkó kò lè fagídí lọ àbí àtọ̀ gbọ́dọ̀ wọn sànù kó wà ní a nídìí àfa tí ọmọ yẹn jọ̀rọ̀ ẹ̀sìn ìyà ń jẹ mùsùlùmí ìjáàbù ní kírísítẹ̀nì ọba wa lò abẹ́ẹ̀kọ́ ni sáà pé kírísítẹ̀nì kọ́ wa lò jáàbù ni a ní káwọn ọmọ wọn dàbò rùnbórí nínú ọgbà sùkú Ọ̀yọ́ state ti ṣe wọ́n ti rí ṣe Ọ̀ṣun state ti ṣe wọ́n ti rí ṣe abẹ́ẹ̀kọ́ ni kódà Mímíkò state rẹ̀ wọ́n ti pàṣẹ ńlú Mímíkò bóun kò ti jẹ́ mùsùlùmí tó mùsùlùmí ti béèrè fún ó ṣe kí ni lẹ́kọ̀ọ́ yìí mùsùlùmí lọ́pọ̀ jù lẹ́yìn tí ó dàrú tabawala ń ṣèjọba house of assembly Èkó Lagos state of assembly mùsùlùmí lọ́pọ̀ láàrin wọn lẹ́yìn tí ó dàrú àwọn tí wọ́n bá jọba iṣẹ́ lẹ́kọ̀ọ́ ìtẹ́bá kà wọ́n méjì mùsùlùmí lọ́kàrin wọn gómìnà wa gan àjọ ń kírun ni bàbá àṣàlẹ̀ olóṣèlú lẹ́kọ̀ọ́ yìí bàbá Tinubu àbí àjọ ń kírun àjọ ń lọ́wọ́ múra ni kò lè ṣe kọ́mọ̀ lọ́wọ́ múra abẹ́ẹ̀kọ́ ni kí ló fà jáàbù ńlẹ̀ tó wà nípa wa ń dìbẹ́tì ọ̀rọ̀ jáàbù Lagos State ajá sípà wà fà là nítumọ̀ àwa là nítumọ̀ ọba nítumọ̀ ní ìtafẹ́rẹ̀ wọn ìtàwọn àfà fẹ́nu ẹ̀fà àwọn àfà ní ti àwọn àfà wo gan kí ni pírọ́blẹ̀mù wọn bọ́rọ̀ wa ti rí nù ṣé lágbájá àwọn akínní ẹ wo níta bá fẹ́ ṣe ní ẹjẹ́ àti tiwọn yẹn o. àbí káwọn kan sọ fún wọn pé àwa sọ pé àwọn ọmọ ò ní ìdíjàb ẹ fẹ́ níbọ̀dì rẹ̀ kó múra bó bá ti wò kí wọ́n dẹ̀ wò pé àwọn tó sọ̀rọ̀ yà lè fọ̀rọ̀ wọn sílé ẹ fi tàwọn afá àṣẹgbẹ́ kan náà abẹ́ náà ọ̀kan ní gbogbo ẹ̀ náà ni ọ̀jẹ̀ àmọ́kálá bá ní ìtumọ̀ bó ti yẹ ká ní ìtumọ̀ tá a sì ń bá wọn sọ̀rọ̀ tí wọ́n gbà pé àwọn afá ń bá wa sọ̀rọ̀ tí wọ́n sì fún wa lọ́wọ́ tọ́lọ́wọ́n ọba fún wa táwa náà sì fira wa síbi tó yẹ ká sí kínní ká dúró sí kò ní máa rí bí ti ń rí o ní máa rí bí ti ń rí o èèyàn máa sọ òdodo ni o òdodo èèyàn máa sọ ni nínú jihad lọ́wọ́ ẹ sọ tá a bá ti máa sọ nísìn á wọ̀ náà àwọn tọ́lọ́ ń sọ pé lòyìnà alladhina kafaru min bani isra'ila ala lisani dauda wa isa ibn maryama dhalika bima asaw wa kanu la yatanahawna an munkarin fa'aluhu intama israeli ṣe tí wọ́n fi ṣépèlé wọn ni pé la yatanahawna an munkarin fa'aluhu wọ́n yẹ kọ̀ bàjẹ́ tọ́lọ́ba ìbàjẹ́ wọ́n yẹ kọ̀ fáwọn tí wọ́n ń ṣe jihad tó sì lágbára jù òun ni qawlu haqqin inda sultanin jahir ọba ìlú olórí onípò oníṣẹ́ imam aṣáájú tí bá ń sa ìdá ká sọ fún pé àìdá ló ń ṣe kínní ló ń ṣe yìí á dẹ̀ sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti hikma so bí yóò ti jẹ́nu. mo fẹ́ bọ́ síbi aya tó tẹ̀lé mo ti tó aya yẹn kan lẹ̀ mo ti tó débi munafiki tara kathiran minhum yatawallawna alladhina kafaru labisa ma qaddamat lahum anfusahum an sakhita Allahu alayhim wa fil adhabi hum khalidun walau kanu yu'minuna billah ìwà nabi ọ̀rọ̀ àwọn kan tí wọ́n wà lọ bá kèfèrí ṣe kò sí ntóbi tí wọ́n fi ń bá kèfèrí ṣe ju pé wọ́n ran kankan kan lọ́dọ̀ kèfèrí yẹn lọ ìtí wọ́n sì ran kan lọ́dọ̀ kèfèrí ìtí ran kan yẹn ní lọ́dọ̀ kèfèrí nǹkan yẹn nǹkan yẹ̀yẹ́ kan ni nǹkan burúkú ni. sórí bó ti rí wọn ìbínú Ọlọ́run tó wà lérí wọn lójú wọn máa tẹ̀lé kèfèrí káàkiri tó bá wá dijọ́ alikiyama hum khaliduna fil adhab wọ́n pẹ́ kan ní kése inú yọ Ọlọ́run walau kanu yu'minuna billah kání abá ní ìmánì pẹ̀lú Ọlọ́run tó tọ́ ni wan nabiy tí wọ́n ní ìmánì pẹ̀lú ànábì ni wa ma unzila ilayhi àbí wọ́n ní ìmánì pẹ̀lú tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì ni mattakhaduhum awliya'a wọn ní pa wà ànábì tì kí wọ́n máa lọ bá kèfèrí sọ̀rọ̀ èèyàn ní gbọ́ lọ́n gbọ́ kọ́ gba ànábì gbọ́ kọ́ wá gbọ́ Al-Qur'ani gbọ́ kọ́ wá lẹ́ni tó wọ́n bá sọ̀rọ̀ ni ìwà ànábì fọkàn rẹ balẹ̀ wọn ò sí lẹ́yìn rẹ wọn yìí dẹ̀ ṣe mùmínì wọn kàn pẹ̀rẹ̀ àwọn mùmínì ni. walakinna kathiran minhum fasikun ọ̀pọ̀lọpọ̀ wọn jàǹdùkú ni wọn
latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku. Ọlọ́run wá fẹ́ júwe àwọn tí ó jọta sámú tí mùsùlùmí ó mọ̀ pé àwọn eléyìí o ọ̀tá wa ni wọ́n tí ó dàrú o. Ọlọ́run fẹ́ júwe àwọn tí ó jọta mùsùlùmí sámú fún Ànábì wa Muhammad. Ọlọ́run wá ní wa Ànábì latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahuda walladhina ashraku. Ìwà Ànábì àwọn tí ó jẹ́ tí ọ̀tá àwọn ó le jù sí mùmínì tẹ́ bá wo ń bẹ̀ wọn nísìnyí Ọlọ́run ní ashadda an-nas àwọn sàábé kọ́ wọn gbogbo tí ń bá ń jẹ́rìn èèyàn láyé táwọn sọ pé lágbájá èèyàn ni tí ń jẹ́ èèyàn láyé lọ́wọ́ inú gbólóhùn nas àwọn èèyàn tọ́ta àwọn ó le jù sí mùmínì mùmínì lélẹ́yìí o tá a bá pè yẹn mùmínì o kọ́lọ́wọ́ sí gbogbo wa ní mùmínì èèyàn tí ó bá mùmínì ṣọ̀tá jù èèyàn méjì náà ni èèyàn méjì ní bá mùmínì ṣọ̀tá jù èèyàn méjì náà ni àkọ́kọ́ yahudi tá a bá ń sọ̀rọ̀ yahudi gbogbo ẹni ó bá ní ìròrí yahudi lòun náà ẹ gbọ́ mi dáadáa tá a bá ń sọ̀rọ̀ yahudi gbogbo ẹnikẹ́ni tí ìròrí rẹ̀ náà bá jẹ́ ìròrí yahudi kí lòun náà.